Orúkọ mi ni Alhaji Muhammad Miftahu Ibn Mas'ud tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ M Ayọ̀mídé Golden Heritage Ventures nílùú Ìjẹ̀bú-Òde. Ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe ayẹyẹ oníbejì lẹ́yìn wọ́n pè wéwú láwà ní gẹ́gẹ́ bí bàbá àdínní àti ayẹyẹ ọdún karùn-ún ilé-iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Adágún púpọ̀ àwọn ètò yẹn báwo ló ṣe rí lára yìí? Alhamdulillahi Rabbil Alamin. Tó mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba torí èyí tí mo ṣe yìí ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìwúrí fún mi ó sì dùn mọ́ mi púpọ̀ nítorí pé àwọn àgbàlagbà ní pọ́nmilé náà ní ẹ̀gbọ́n Yẹ́misí. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo àwọn èèyàn tí wọ́n wá tán fi ilé wọn sílẹ̀ tán fọ̀nà wọn sílẹ̀ tí wọ́n bá mi ṣe àjọyọ̀ yìí. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ o, inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé bí èèyàn bá jẹ ṣe ní inú mi kò ní fẹsẹ̀ kanlẹ̀ láéláé. Ìwọ́n tí ẹ ní láti sọ fún àwọn ọ̀dọ́ àwọn tó kéré iṣẹ́ òkú láti mọ̀ nígbà ìwọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ò fẹ́ ṣiṣẹ́ kí ni nǹkan tí ẹ lè sọ? Náà ẹ ṣeun olóòtú. Ṣé rí ìmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ bíi ti tèmi báyìí òun náà ni pé iṣẹ́ téèyàn bá ṣe òun náà ló máa jẹ. Owó wúruwúru a gbọ́dọ̀ wá ṣùgbọ́n owó tó wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah tí ò ṣe é pé bóyá nǹkan èmi wọ̀ wàhálà òun ló yẹ ká ní tá a bá wá ní tán kí Ọlọ́run wá ṣe ní báńkárẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa kéèyàn wá náwó sínú ẹ̀sìn ó ṣe pàtàkì torí pé owó tí à ń sọ yìí pé à ń ná tá a bá ná náà níbo là ń kó lọ báà la ṣe mọ̀ pé ṣé ti tiwa gan ni. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá torí pé mélòó ni ẹ̀dá èèyàn tí ó dá ọjọ́ tí ó kù díẹ̀ tí nǹkan míì yóò wá ṣẹlẹ̀. So a dúpẹ́ fún Ọlọ́run Ọba Allah a dẹ̀ wá fi ẹ̀yìn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ kí irú ọjọ́ báyìí kó ṣe é ṣe. Lẹ́yìn náà torí pé tí ò bá sí bínibíni kò lè sí mọ́nímọ́ní mo dúpẹ́ lọ́dọ̀ àwọn òbí tó bí mi ìyá àti bàbá tó bí mi mo dúpẹ́ lọ́wọ́ wọn. Lẹ́yìn náà àwọn tí màá dúpẹ́ wọ́n pọ̀ rẹpẹtẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọ Jamihati Allahu Anna Odumalasha branch tí wọ́n bẹ ní Ìléṣe tí wọ́n fi oyè àti àmì ẹ̀yẹ ìdánilọ́lá bàbá àdínì wọn tó fi dá mi lọ́lá Ọlọ́run kó bá mi san wọ́n lẹ́san dáadáa. Wọ́n tara bẹ́ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn kọ́sítọ́mà mi tí wọ́n bá mi ń rajà tí wọ́n ń tajà fún mi láti ìlú Èkó àwọn tó wá láti Èkó láti Ìbàdàn káàkiri orílẹ̀-èdè tó fi wá sí ibi báyìí pé káwọn wá yẹ ọmọ wọn sí Ọlọ́run àdélébáre àrìnàkúrà fòyà bí Ọlọ́run bá mi ṣe fún wọn o. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo Plumbing Associations of Nigeria pàápàá jùlọ ti ìlú Ògùn State lápapọ̀ àti Ìjẹ̀bú. Mo dúpẹ́ lọ́wọ́ wọn lápapọ̀ pé wọ́n ṣe ń gan wọ́n kú ìdìde. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ ìyá mi Olúwakẹ́mi fashion designer. Mo dúpẹ́ lọ́wọ́ wọn o Ọlọ́run bá mi san wọ́n ní ẹ̀san dáadáa. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ gbogbo àwọn ọmọ iṣẹ́ mi pátá látòkè délẹ̀ tó gbárùkù tì mí àjọṣe wa kò ní bàjẹ́ láéláé. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn force lápapọ̀ àwọn bánsà ni àwọn road safety ni àwọn trace ni àti àwọn ọlọ́pàá ni tí wọ́n wá tí wọ́n wò ojú òní ti ọmọ wọn ojú òní ti àwọn náà láéláé. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn mídíà pátá tí wọ́n wá Ọlọ́run kó bá mi ṣe dáadáa fún wọn o Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn gbogbo àwọn rọ́ìdù tó ń ṣe MC náà Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn àti gbogbo àwọn èèyàn tí mo fìwé pè àti àwọn tí mi ì tẹ̀ rántí pè àti àwọn tó tẹ̀ jẹ́ pé níṣe ni wọ́n tẹ̀ kàn gbọ́ lágbájá ló fẹ́ ṣe oyè àwọn gbọ́dọ̀ débẹ̀ àti gbogbo àwọn tá ìjọ ń gbé ní ilé wa lápapọ̀ Ọlọ́run kó bá mi ṣe dáadáa fún wọn bí wọ́n ṣe jẹ́ kí ojú tì mí ojú náà ò ní ti àwọn náà gbogbo àwọn ọ̀rẹ́ mi lápapọ̀ pátá mo dúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn la haula wala quwwata illa billahi al-azim. Orúkọ mi ni Alhaji Muhammad Miftahu Ibn Mas'ud.